ọ̀rọ̀ ń tawọ́ tasẹ̀ nínú àwọn èèyàn wọ́n sì ti gbàgbé wípé wọ́n fẹ́ mọ̀ pé wọlé gan ni bá a ṣe ń ṣètò yìí ṣé wá rí bẹ́ẹ̀ bá ríyàn tí fọwọ́ tó tẹ́ni tí fi tòsí tútò kún ṣòkòtò a gbọ́dọ̀ sọ pé ẹni bí òmójútọ́rọ ọmọ àwọn agẹ́mọ̀ bí ṣe ń ka yín lára bàbá ẹ continue. màmá kan wà ní Gbénlá Ìbàdàn tá a máa ń bọ̀ láti géètì á dá Léwó ní ilé ọba Léwó lápá àlàáfíà sẹ́nẹ́tọ̀ ọba wa tó lọ àlè tá a bá kúrò ńbẹ̀ á tọ́ sẹ́sẹ́ lọ sálẹ̀ apọ̀ tó báyìí ni màmá Àbíkẹ́ Adé wa ilé kan ń bẹ níwájú ilé màmá Àbíkẹ́ Adé tí wọ́n ti ń ta ẹja tútù ilé òun bí ilé Adébísí dé kan lóun náà ṣe dúró rẹ̀ kejì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dísìn ká tó délé ọmọ egun jẹ́ mí níbi yànà òkèrè fín ní bàbá àti a gbígbé ńlá ṣe dé mo ní já lọ jẹjà ẹ̀já ká àbàtà àti ń jẹjà ti tójọ́ mẹ́ta lábá gbéra ló bá di ọ̀dọ̀ màmá Gbénga àwọn tó bá ń bẹ̀ ń jọ́nà bẹ́ẹ̀ bí mẹ́wàá làbá ṣùgbọ́n ká tó kúrò àwọn tó ti pé bò wá torí kárísímà rẹ̀ ga tó bá ti wọ bìkan tẹ́mi náà wà bẹ́ẹ̀ báyìí àwọn tá a pè wọ́n sá máa yọ ni mẹ́wàá làwọn tá a wà ń bẹ̀ nígbà tá a fi wákàtí kan ibẹ̀ ti kún nígbà tá a ṣe bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ní sẹ̀fẹ̀ ní sọ̀fẹ̀ ibi tá a ṣe ń lọ àti ìlọ a ṣe ń lọ UI ní làbáṣà àjẹjà gbogbo owó tó yẹ kí ná òun lọ san gbogbo ẹ fi gbé fàájì wọn lẹ̀ ní òun lọ san ìsan òun lọ san kì í jẹ́ sanwó èyí tó bá fẹ́ kí sanwó yóò pẹ́ gbéra lọ sanwó màá rẹ̀ san no ó mọ̀ pé òun ní jù mí lọ èmi ó sì mọ̀ pé tí mo bá ti nẹ́hun èmi ò rán àyàn mo máa ń nà ní sọ gbéra wọ́rọ̀ sanwó ẹ̀ mọ̀ ń lọ san náà tí ò bá sí ń ṣẹ́jú sẹ́ni ẹ pé mo ti san nǹkan ẹ̀nẹ́jọ́ mọ̀ làbágbéra o àṣẹ nǹkan ń bọ̀ tí a bá dé Mọ́kọ́lá tá a gba Premier Hotel tá a sọ̀kalẹ̀ sáà descend ni. tá a descend sísàlẹ̀. èyí tá a fi yàtọ̀ náà Ṣàngó àríyá àwọn àpàdà sọ́nà Mọ́kọ́lá àárín díẹ̀ báyìí ibì kan wà kì í sí hòtẹ́ẹ̀lì ibi fàájì tí wọ́n ti máa ń ṣeré lọ́sọ̀ọ̀sẹ̀ ni bóyá Vegas ni bóyá. àdúgbò Ventinary níbẹ̀ yóò jẹ́ àbí Vegas sáyẹn bí àdé Ventinary lókè ní ìní ká tó dé gbogbo ẹ̀ bàdé right báyìí ni ó gba odidi upstairs yẹn àmọ́ wọ́n máa mú nǹkan wọ́n máa ṣe gbàṣàwò eléré ọmọ ṣeré ojoojúmọ́ lélẹ́rẹ́ Rasheed Ayinde Merengue King ń bẹ láyé kẹ̀kú Ògo Ìbàdàn òun ló ṣeré ló wà ní bandstand ìdáná làbágbéra gàgà bá ṣe dé ń kọrin lọ́wọ́ ni bó ṣe rí Gbénga tó dé báyìí ló ti ń kọrin ló ń ṣe gbàṣàwò nǹkan burúkú ṣẹlẹ̀ jọ́nà o àwọn àjòkòó wọn tó ti sáàpù wá nìkan Rasheed Ayinde ń kọrin wọ́n pè nìkan ní baálẹ̀ Wákàjáyé tá a bá ń lọ sí Ìwó road ní ọ̀nà mọ́nà ìtàn lọ́nà baálẹ̀ Wákàjáyé bàbá yẹn ní Ògùn baálẹ̀ ní Ògùn gidi ọ̀rẹ́ bàbá wa ẹ̀dá onílé ọlá ni kábíyèsí artist ló náà bọ̀ nígbà tó yà pọ̀ sí artist máa Ògùn ló fèsì tí ẹ̀ bá jalè tẹ́ bá ń jiyàn pé ẹnìkan gbé nǹkan ẹfẹ́ mẹ́ni ó gbé nǹkan tẹ́ bá rọ̀dọ̀ bàbá wa Wákàjáyé ẹni tó gbé owó tàbí tó gbé nǹkan yóò sì máa yẹ yín kábíyèsí Ọlọ́run tẹ́ máa rẹ yín díẹ̀ ti yẹ ìbà àwọn ará àjọ bàbá mọ́dá wa ni ó gbé kẹ́ni kan àwọn ọmọ àtàkùn máa yẹ bàbá ẹ̀mí rí bí olóògùn ní Gbénga ò tẹ̀ sí rí òun jókòó ń mú nǹkan òun náà dẹ̀ máa ń bùgà bàbá yẹn máa ń bùgà gan èèyàn líle ni so bí Gbénga ṣe dé wà ní kíra wọn ò pé á o onírà sí ọ̀pá ló gbàgbà ọkà gba máìkì ní bá ń sọ̀rọ̀ nígbà ń dùn kò tí ì fojú kan Barisókè wà lágbo yẹn ọmọ bàbá mi ẹ̀gbọ́n mi èèyàn mi ojúlọ ọmọ Ìbàdàn tí wọn kọsẹkọsẹ bẹ̀rẹ̀ tí n lè gbàgbé láéláé ọmọ bàbá yẹn ni ọmọ Dr. Suraju Barrister ọmọ Barisókè yẹn wà ní London sí kò tí ì rí ó wà nulẹ̀ òun náà wà nulẹ̀ orin ò tí ì kàn nísàn sọ̀rọ̀ ní bàbá baálẹ̀ Wákàjáyé ń bá wà ní ta lélẹ́yìí Gbénga ní sọ́mà pẹ́pẹ́pẹ́ abẹ́ máa gbọ́ fújì ta lélẹ́yìí tí ń sọ wọ́n ẹ̀jẹ̀ kíra fíjì kó bẹ̀rẹ̀ rẹ̀ inú bá bí ọ̀rẹ́ mi Gbénga bá ní èmi Gbénga ta ni wèrè tí ń sọ̀rọ̀ yìí tí ń sọ̀rọ̀ mẹ́mẹ́ wo ẹja mẹ́nu kó bẹ́ẹ̀ o báwo alágbára baálẹ̀ Wákàjáyé ọ̀nì ta ní jẹ́ baálẹ̀ Wákàjáyé ẹja já mi lórí ẹ ló bá bẹ̀rẹ̀ ọ̀fọ̀ táwọn yìí kò ní dáa fún ọ̀ baálẹ̀ Wákàjáyé ayé ẹ̀ máa ó lè kúlé
ọ̀rọ̀ burúkú pé òun pé gángan àmọ́ mo ti o Rasidi wà ń bẹ̀ asa ń parí kíní ẹ̀ bí kíní ẹ̀ ti ń bu náà zulẹ̀ bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ mọ́ báyìí ló sọ̀rọ̀ mọ́ àwọn ń wò báyìí bẹ́ẹ̀ lọ́tajú kan rí Bari sókè ẹni kíni ó bó ìpèjọ Bari sókè ni ó ní Bari sókè wọ bí pé àkókò gba ẹni ìjà wà láàrin Dr. Sikiru Ayinde Barrister àti Gbẹ́ngà Adébóyè tá a parí tí èmi Ọlálọ́mí Àmọ̀lé àti àwọn míì ní Ìbàdàn la lọ sọ̀rọ̀ bàbá Olúwakìtàn lọ́sọ̀dì tá a lọ parí ìjà bàbá Barrister àti Gbẹ́ngà Adébóyè àríjà yẹn parí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń bẹ ọ̀rọ̀ ọjọ́ mi níbẹ̀ èèyàn tó lé tó kẹnu sápá bẹ à ń bọ̀ lórí à ń bọ̀ lórí kẹ̀kẹ́ sọ̀ni lọ́ba ní ìwọ tí wọ́n ti lo gbogbo ràwẹ́ bàbá ẹ̀ kan ló lò ràwẹ́ ò lè mọ́kẹ́ lórí fújì ò lè ga you cannot make it in life ìbínú òun àti bàbá ọwọ́n á jẹ́ kó wá sí ọ̀dọ̀ ọmọ ní ọ̀rọ̀ ti pọ̀ transfer of aggression sọ́nà bọ́n Ìbàdàn ní mi kò dá náà fi lẹ̀ gangan bẹ́ẹ̀ olóhùn sọ́n tó máa sọ lẹ́yìn ìgbà yẹn ọpẹ́ díẹ̀ mi ò lè ara mi ò wá òkè níbẹ̀ mà mo wá kára kò pé wọ́n lọ́n ká ló ní kí n wá bílẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn mi kì í fẹ́ kó sojú mi ó bẹ́tà kí ó ti ṣẹlẹ̀ káwa wá parí ẹ̀ ni kò sí ìlọ́ta fẹ́ ṣe sí ó ṣẹlẹ̀ náà nìyẹn tó aláṣẹrẹ ń ta àbá lẹ̀ mọ́ UI àfánáṣọ àbí nǹkan náà máa ń ṣe bí màá ń tà ṣe ọdún náà máa ń ṣe bẹ́ẹ̀ Fẹlá wá lọ́dún yẹn so Gbẹ́ngà ló sẹ́ǹsì bẹ́ẹ̀ èmi ń wo ni mo wà láyé ara mi náà sẹ́ǹsì ọ̀bọ̀ tí ẹ peléke wọ́n fẹ́ràn ẹ̀ bẹ́ẹ̀ ni mo ẹgbẹ́ ẹja sòtọ́rọ̀ fúnra wọn abẹ́ni ká bá ju ọ lọ gbà fún sọ́nà fi ń gbé yín gbà fún ẹ má dún yín lọ Abubakar nínú Quran ó gbà fún Muhammad nígbà tí Muhammad kú wọ́n sin sí ẹgbẹ́ rẹ̀ báyìí wọ́n sọ̀rọ̀ ẹ láyé wọ́n sọ̀rọ̀ lọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ rẹ̀ nígbà wọn kú ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà kálukú dá ṣùgbọ́n kálukú lọ́wọ́ rẹ̀ tá a bá múlẹ̀ tí ọ̀dá ni so wọn àṣírí ibẹ̀ yẹn àwọn akún bẹ́ẹ̀ ní dédé aago mẹ́fà láàárọ̀ aago mẹ́fà tá a kún mẹ́ láàárọ̀ premier làwọn sùn orí bàbá owó premier hotel làwọn sùn ọjọ́ náà ní Gbẹ́ngà kọ́kọ́ bẹ́ẹ̀ bó sùn ní swimming pool àwọn òyìnbó kan wà mẹ́ẹ̀ lóòótọ́ kọ́ra ẹ̀rú wà mẹ́ẹ̀ ẹ̀bí oníkẹ́mi náà ìlọ tó ti kẹjẹsẹ rẹ wò àyà mi ṣe pé bóun ti ń ṣe sọ fún mo sì mo kì í sọ pé mo gbé èbó Gbẹ́ngà gbé èbó tó mi bẹ́ẹ̀ ni wọ́n mi ìmọ̀ bí ń ṣe gbé àgbékalẹ̀ pé ẹni tó bá ṣe tán bá mi o ẹ̀bí wà ń bí o mi àga tí mo jókòó sí ní kùsàdì yẹn mo ti sùn lọ́nbẹ̀ aago 10 àárọ̀ ẹni tí Gbẹ́ngà sẹ̀ sọ kalẹ̀ ìrìn àjò ìjìnlẹ̀ oníṣẹ́ mo ti ṣe kíní tán ni mo ní bí èmi wà látàrà ní omi ọ̀rọ̀ òyìnbó má sọ̀rọ̀ nígbà máa jí sí gbogbo bẹ́ẹ̀ ti dá ìbọn ti lọ ọ̀rọ̀ agbé mi kúrò mẹ́rin so èyí ò nu ṣẹ́gbọ́n yòó náà rí. ọjọ́ kan ní Gbẹ́ngà tó wá bá mi lé ó ló ń fẹ́ rí dáadé mi mo ní kò sí wàhálà ẹ jẹ́ ká ọ̀bọ̀ yẹn wà lé mo wá rán ọmọ mi kan Màrúfù ọlọ́mọba mi fọ̀rọ̀ kẹ́ Màrúfù ọmọ bàbá mi ọmọ ìyá mi Màrúfù Àdìsá ọmọ ìyá oníṣúgà òun wọn bí Tajudeen Akínlábí tó jẹ́ architect lẹ́nu so Màrúfù ọmọ dáadáa ni ó fẹ́ràn mi púpọ̀ onímọ̀ràn bá ń lọ ọ̀dọ́ mi ló mọ́ sábà wà bá ń bóyá bàbá wọn lé tí wọn bá ti jáde wọn náà wọn lé kó wọn sùn àwọn lọ pati ń bẹ àná àwọn náà wọn ń sẹmẹ́lẹ́ bàbá lọ àgbo kékeré àgbàlagbà bákàlẹ̀ bàbá mo lè bẹ̀rù bá mi tí n bá bẹ lọ kó oúnjẹ láàárọ̀ mọ̀ sẹ́yìn. mẹ́ta lọ́kàn nígbà mo tún tọkùn ẹ̀ tán ẹ̀rù yẹn sì tún wà ń bẹ̀ torí wọ́n kọ́ wa dáadáa wọ́n bá wa rúbọ. ló ṣokùnfà gbogbo àlùbáríkà tẹ́lẹ̀. mo wá kànlẹ̀kùn kẹ̀kẹ́ kan táwọn ni wọ́n wọnú mo ní èmi ní sàn tí o sì kí lóun wá wọn ní ọ̀rẹ́ mi Gbẹ́ngà Adébóyè ní wọ́n sì ti ń gbúrò rẹ̀ wọ́n fẹ́ràn rẹ̀ mo sọ máa ń ròyìn rẹ̀ lé bàbá bá sáré san white ni bàbá wọn fi ń sun náà bí bora white bora ni wọ́n sánmọ́ bẹ́ẹ̀dì olókòtò ni bẹ́ẹ̀dì tí bàbá mi àwọn gbẹ̀ngbẹ̀ yẹn bàbá wọlé bàbá ní kankan bí apẹ́gbẹ́ rẹ̀ bàbá ni o ọ̀rẹ́ ológbòjò bá mi mọ̀ pé
olóògbòjò ní ọ̀rẹ́ ẹ̀hún dòtẹ́ bá olóògbòjò ẹbí rẹ̀ pé kó ní bàbá mi ṣe jẹ́ pé ọ̀rẹ́ ẹ̀hún làlàbí. Akínbọ́adé bàbá Akínbọ́adé ọ̀rẹ́ ẹ̀hún làlàbí. kábíyèsí ọlọ́run wọ́n máa ń sọ wọ́n máa ń sọ. ní ọ̀rẹ́ olóògbòjò àwọn akẹ́wọ̀n ni o bí ṣe ń lo wọ́n fún bàbá náà mo mọ̀ lónìí sọmọ ètò náà dùn tí a fi máa ń sọ̀rọ̀ sápàlápà mo mọ̀ lónìí amúbẹ̀yà mo mọ̀ lónìí kankan sọmọ pé ó sì kí á sáà rí. bẹ́ẹ̀ni. oúnjẹ kan wà ní ara ibi bẹ́ẹ̀ ló lóko tó ń tí a ti kọ́ bàbá lónìí ìfẹ́ wọn máa ń ti sẹ́fún pé n bá wa kẹ́ káàárọ̀ mo máa rí mbẹ́ ni bí mi ká ti tajú ká máa ń pẹ́ kéré bàbá ọkàn mu ni bàbá ẹ̀bùn mi kí ní iṣẹ́ wo ní iṣẹ́ ìfẹ́ ọba yìí ti gbé sọ́rùn ó ti ń dẹ̀ bàbá ní má gbé kọ́rùn iṣẹ́ ńlá ní sẹ́mo mi ń ṣe akẹ́rin ara mi ni ní ilé fún ọ wọn ni pé gángan n ò ní ilé fún oníṣẹ́ kò lè pààyàn ẹ̀sọ́ tó máa ń ṣe èmi ti gbá ọ ẹ̀yin lẹ bí mi ẹ̀yin lẹ bí pé ká tó mo ti gbà nù bàbá ní tó ẹ̀yin kúkú jù wá lọ lọ́jọ́ rí àjù yẹn lọ bàbá alájẹ́ fún àtìlẹ́ pé ká ẹ ṣáájú wa lọ nípa bẹ́ẹ̀ iṣẹ́ báyìí ní ṣe bí ìṣúra ni ìṣúra ńlá ni o kò sì bá nù ẹjọ́ ntẹ́ fi mọ̀ ní pé kèé sọ̀rẹ́ ọ̀rẹ́ lajá àti màlútù. tí bàbá ò fún ẹ̀yin wọ́n sì fún yín pé ọmọ àwọn náà làwọn sì fún. wọ́n làwọn fún. ẹ̀mí náà wà rò pé ń pèsè bẹ́ẹ̀ fún bàbá rẹ̀ bíbélì bàbá gbé lọ́n tẹ. bíbélì lọ bẹ̀ ẹ́ jẹ bíbélì ló kú. bíbélì lé bàbá wọn máa rìfáàsì báíbù ni wọn bá a sọ̀rọ̀ mùsùlùmí òdodo bàbá mi o wọ́n joyè ẹ̀sìn wọ́n sì ṣe dáadáa sí ìjọ níbi gbogbo lókèrè fún ẹgbẹ́ adébẹ̀ ẹlọ́bí bàbá ẹlọ́bí alẹ́ rẹ̀ ṣùgbọ́n ìròlé wà náà kọ́mọ́ láwọn kankan nígbà bàbá ọlọ́run ó máa fi ṣe àgbèjà àwọn bàbá tá a ní gbé bíbélì lọ́nà náà seven book of Moses náà wọ́n níbi tí ìdábàlagbà wọn fi ń jẹun. tó bí ìrìn àjò bẹ̀ ń kó sí rí nù. kábíyèsí ọlọ́run tàbá ní kẹ́ ẹ tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ gbogbo kiri ilẹ̀ bóyá kí n jẹ́ kẹ́ ẹ sẹ́mi luwe ká tún padà sórí fọ́nrán yìí ọ̀rọ̀ pọ̀ ń bẹ o ẹ mọ́ kúrò lórí ẹ ṣáà mọ́ fọ́lù wa bó ṣe ń lọ ẹ ṣeun. ọjọ́ kan èmi ni mo ti tẹ́lẹ̀ kó nínú mọ̀ rántí ni o bẹ́ẹ̀ ni ẹ ọ̀yà mo wà lọ́yọ̀ọ́ láti yégun ọyọ rẹ̀. wọ́n pẹ̀ nìkan ní fáwọ́sátù orí rẹ̀ rí tọ́gbọ́dọ́ gbogbo wọn tó bá lọ skul lọ́yọ̀ọ́ St Andrews College of Education 1985 mi kúrò bẹ́ẹ̀ 1984-85 lédi yẹn tá a bá fẹ́ wọnú ọgbà láti Agunpopombi tá a fẹ́ wọnú ọgbà St Andrews College of Education woman yẹn àpárá ìgbà màmá yẹn ló nílé ọlọ́kà níyà rẹ̀ ní Ọ̀yọ́. ọ̀nà ń fèsì òkè ìbò wọ́n pè mí kan lókè ìbò ọmọ ọmọ tá a bá léwu downstairs ni pálọ̀ tí ń bẹ́ fẹ́ tó ibi tá a wà méjì obìnrin tá à ń wé orí rẹ̀ ojú báyìí lọ ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n títóbi rẹ̀ ó tó gbogbo bí tá a fi jókòó yìí kò lè wọ́ tásí dáńpó tí wọ́n bá ṣe wọ́n já ilẹ̀kùn wọ́n mú ilẹ̀kùn wọ́n no àwàdàkọ́ wọ́n yọ ilẹ̀kùn lóòótọ́ wọ́n rọ wọlé ni gbẹ̀ngàbà Báyọ̀ Oyèlékè former deputy rector polytechnic Ìbàdàn kò lè mọ̀ wá mi wá sí Ọ̀yọ́ lọ́dún yẹn ká ní Báyọ̀ wá bí ènì lánàá ó ti kúrò ọ̀dọ̀ mi lánàá èyí ní Gbénga wá èmi kẹrẹ tí ń di ní ẹ̀ńbẹ́ lọ́ọ̀ mi mo sọ pé mo ṣiṣẹ́ sùn lẹ́bùn rẹ̀ rí mo ló lọ owó ìnáwó tán ìnáwó tó mọ ní Gbénga bá dé èmi sì ń gbé yàrá kan mo kà gbá bẹ́ẹ̀ ni o fún nǹkan dáadáa náà ni o mo hostel mo ń gbé gángan nínú ọgbà bọ̀ mo tún ní yàrá kan torí táwọn àlejò bá wá bá Gbénga bẹ́ẹ̀ Báyọ̀ Oyèlékè Ológbòjò nǹkan kan ẹ̀wọ̀n bá ní girlfriend tó gbà ẹ̀sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà bá ní ẹni tí mo fẹ́ fọ́ ṣe pàṣàwò àásùn bẹ́ẹ̀ kò sì dé nìyẹn nígbà tó wọlé kò sì rí ibi fànídà lóbìnrin wà ló èèmọ̀ ni ò ní rí kọ́ mọ́ wo bẹ́ẹ̀ o Gbénga bá dúró báyìí pé apẹ̀tẹ̀rẹ̀ nbọ̀lẹ̀ yóò kéka bọ̀ láàrin ọ̀rọ̀ pọ̀tọ́ mo ní Gbénga já lọ náà gbà olóhùn náà gbà olóhùn tó sẹ̀ ẹni ẹ̀rẹ̀ máa fẹ́ kò dẹ̀ mọ́ ọmọ fẹ́ kéèyàn bá ń ṣeré kó máa bá ń ṣeré bíi pé èèyàn fẹ́ bá ń ṣeré àwọn tó bá ní àléébù díẹ̀ lára ẹ̀yin èèyàn ẹ má sá wọn tì odidi ọ̀rọ̀ kan lápá abẹ́rẹ́ ẹ má sá wọn tì ìyẹn máa ń jẹ́ kí wọ́n tètè kú ẹ kà wọ́n mára wa kódà ẹ bá wọn ṣe eré tí ó dùn mọ́ ọ́nú ju ẹni tó jábára pa lọ
Gbẹ̀ngà bá ń fẹ̀kẹ́ rẹ̀ ṣe èmi tẹ̀lé pé obìnrin wa ni màá ní Gbẹ̀ngà Adébóyè ni lọ́ba ńgbà tó dì mọ́ Gbẹ̀ngà ni ọwọ́ mi ò dé ìdá méjì ara rẹ̀ àbí bá dì mọ́ yàn ọwọ́ kan ara rẹ̀ kò ju bí tán lọ. yàdòyè kápá nù. ìdí yòókù tó rọ ni ó ní mo fẹ́ máa fẹ́ ọ yà wọlé yà lọ sí ọlọ́yà bọ̀ ọkàn Gbẹ̀ngà náà sọ ni ó lè dérú mi táwọn yòó. kábíyèsí. so ìyẹn bá ní ọ̀dà òun ṣe Gbẹ̀ngà alálẹ̀ tó bá dìde dídìde rẹ̀ ó tó gbàdá ní sọ̀rọ̀ ẹ̀ ọ̀fẹ́ dìde nù tí bá wà lọ yóò gbé tàn kábàáyé gbà ń ìrìn tó sara bẹ́ẹ̀ rí o lọ́mọ tí ń kiri dísìn yóò gbogbo wọn báyìí gbà ó ti lọ mú wàrà tí wọn ra kúta ní ọjọ́ nù yàrá wúmà yẹn ó máa stink because èèyàn tó tóbi ní bóyá ẹ̀kan ní ọwọ́ ẹ̀dùn lọ́jọ́ mẹ́rin kò lè fọ gbọ́ ara tán so Gbẹ̀ngà ńgbà tí ń lọ wọn lè jí ní sílẹ̀ àlejò kó ní mọ̀ fún mọ́ wà o owó tó yẹ ká tó fi ṣe fàájì nǹkan yẹn gbogbo owó nǹkan pátá ló kọ fún ní bó ní wọn pé mi náà wá sọyọ mi náà sọ my girlfriend dàbá kò mẹ ká tó kù lọ́yọ̀ọ́ ni wọ́n ránṣẹ́ sọ ó ní multilinks fóònù kan báyìí ó ní ó lò ṣáájú mi owó kan ti dé fún ní Èkó ó ní owó tá a nánà ẹsẹ̀ triple ẹ̀dùn sí ó lójú tó ń lọ so asa àwọn ọgbà àṣẹrẹ nǹkan kan àmọ́ mángò wà ní ọgbà yẹn àṣẹkáṣà o àtúnṣe bàájì gbà o ó padà sí ìpònjọ́ náà ìkàntúnù. ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́wọ́ tí bá ní kí n tú bàbá lẹ̀ ẹnu ò lè ròyìn tán o fọ́nrán ìpọ̀ gógó gan o ṣùgbọ́n à ń fà á bọ̀ díẹ̀ ní lọ́wọ́ sẹ́lẹ́sẹ́ ẹ kú fàájì ń bẹ̀ yẹn ẹ tún pàdé wa nínú fọ́nrán mi á kọ̀ǹtínú lágbára Ọlọ́run ṣé ká dúró ń bì lónìí bàbá àbí. ó ṣe ká ẹja dúró ṣùgbọ́n mo rántí kan táwọn lè ráyè ṣe lẹ́nu bàbá tá a tarọ́ bàmọ́ lórí ọ̀pẹ. èyí ò ní ẹ wá fojú sọ́nà fún ẹja. bàbá tá a tarọ́ bàmọ́ lórí ọ̀pẹ ọ̀pẹ yẹn bàbá yẹn ń dá ẹmu. kábíyèsí. ó ń dá ẹmu nínú kó Ifẹ̀. ẹ tarọ́ bàmọ́ bàbá. tarọ́ bàmọ́ kìí sọ̀rọ̀ abẹ́ ṣèkà fún mi wípé bàbá yẹn tó ó máa kìí tẹmú fún yàrá ládùúgbò yìí máa lọ gbẹmú fún olówó bẹ́ẹ̀ ṣe ta rọ́bà ẹ máa gbẹmú lọ fún olówó. bẹ́ẹ̀ ṣe ta rọ́bà àti bàbá tẹ ta rọ́bà àti tó ṣẹlẹ̀ lẹ́yìn. ẹ máa gbẹmú fún àwọn olówó ní Ifẹ̀ yẹn bí àwọn ẹbẹ ẹ máa gbẹmú fún olówó ní Àkùrọ̀ ẹ máa lọ gbẹmú fún ní Lágèrè àwọn ẹ fún alẹ́ mu ẹ̀mẹ́ta lásọ fún tó ní ẹ̀yin lówó tẹ́ ìbẹ̀rẹ̀ mu ni àwọn aṣọ lọ bẹ̀ Gbẹ̀ngà èmi ń lọ ra rọ́bà mo mọ rọ́bà tá a bọ̀. bàbá náà mọ̀ pẹ̀ tán. ọfẹ lọ rèé ṣe ẹmu yẹn lókè ni kòndóró yẹn lọfẹ lọ sí náà afẹ tarọ́ bàmọ́ kó lè jò dálẹ̀. lọ́rùn àrán. bàbá ló kó bá látàrí àti bàbá rí a nǹkan ṣẹlẹ̀ nílé ìwé ó di gbà mí. ó dà bẹ́ẹ̀ kò sí wàhálà èyí tó ṣẹlẹ̀ sí bàbá ẹni ó ta rọ́bà nítorí bí bàbá ṣe ṣe bọ́rọ̀ ẹ̀ mú ṣe jẹ́ bóyá ọ̀rẹ́ mú mi àbí ẹ pàdé wa nínú fọ́nrán mi tó ń bọ̀ lọ́nà ẹ ṣeun tẹ̀ ń bọ̀ wá. lójúmọ́ làwọn máa ń rẹ́ létí pé ta ni sọ̀rọ̀ ẹ ti lérò pé wọ́n mọ̀ mí tán wọn ò mọ̀ mí tán. ẹ fáfàdé ẹ̀yin tẹ́ ẹ rí bàbá fún gbà àkọ́kọ́ ẹnìkan ìmọ̀ àyàn tán. ẹ bá ń dárúkọ yín fáwọn Bóyè Gàlà wà lórúkọ mi. ẹ kà tán. ìyẹn burú afájá àlàṣẹ bàbá ọjọ́ jókòó tó Olódùmarè ọ̀sán ọ̀gbẹ́sìn. òdìdí jókòó tó Olódùmarè báyìí. Olódùmarè ọ̀sán ọ̀gbà mọ́tò. ọ̀sán ọ̀gbà mọ́tò. olówó ọmọ Àlàbí adé ọ̀sán ọ̀gbà lé ọ̀sán ọ̀gbà pò nípínlẹ̀ Ọ̀yọ́ ó korúkọ kan tí àwọn èèyàn tó fẹ́ gbọ́. amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ọ̀rọ̀ àṣà lọ́ba tán. nípínlẹ̀ Ọ̀yọ́ Orosi ẹnìdínlẹ̀ Olúwaṣèyí Mákindé executive governor of Ọ̀yọ́ state. Orosi èlé dúpẹ́ ẹ̀yìn òtán láíláí ní màá dúpẹ́ yẹn. adúpẹ́ lọ́wọ́ lọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé bàbá Orosi láti gbà ọ́n títí dìsín ló ṣì Orosi dìsín yóò sì máa Orosi lọ ní títí ayé fún àbàdà ẹ ṣé o adúpẹ́ ó dìgbà kan náà. ẹ ṣeun.